yìí oore náà ló yẹ ká máa ṣe nílé ayé tá a jọ ń lò yìí èyí náà ni mo fi kí yín káàbọ̀ sórí ètò wa tá a máa ń wá sétí gbọ́ yín ní gbogbo ọjọ́ ajé báyìí èyí tá a pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni ǹjẹ́ mo kí wá láàyè yòówù níbi yòówù tá a bá ti náfààní tẹ́ bá ti ń gbọ́ wá dédé àsìkò tá a wà yìí akíyín mo fi ọlọ́wọ́n ọba mi kábíyèsí ọba mi aláwùrọ̀bí ọlọ́gbọ̀rọ̀ tí máa ń yọwọ́ ọmọ rẹ̀ lọ́fìn ògbóni múdá tí ń ṣọlá ògbóni adélébọ̀ tí ń ṣògo àgbèmọ́tìkà lẹ́yìn adúró gbòǹgbò báyìí lẹ́yìn aṣọ òtítọ́ òun náà mo fi kí wa ní gbogbo bí òwú tá a bá wà àwa tá a bá jẹ́ lẹ́sìn Islam òun lọ́ba lọ́wọ́ ramọ́nà rahim alamúlẹ̀kọ́ alùpùpù sàlámù alamọ́hàmẹ́ alamọ́hàmẹ́ mi nàlá aziz ọ̀jàbára mùtàkábìrì làhálẹ̀kọ́ ọba àtúrọ̀kọ́ bẹ́ẹ̀ jẹ́ ọba tá a kìkì tá a lè kìtà ni gbogbo ọmọlẹ́yìn Kristi já Jèhófà ní sí Jèhófà ní rẹ̀ ṣàdáì òun náà mo fi kí n lálẹ́ ẹ̀jọ̀ ní bákan náà gbọ̀nyẹn lẹ́sìkò àbáláyé Ọ̀rúnmìlà àwọn ìbọn orú Ọ̀rúnmìlà àwọn ìbọn yìí Ọ̀rúnmìlà àwọn ìbọn ṣíṣe ìbọn orú ìbọn yìí ìbọn ṣíṣe ǹjẹ́ mo kí wá ìpè tó káàbọ̀ sórí ètò wa tá a pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni mọ̀ pé ẹ̀yin náà ti máa wojú aago ní gbogbo olùyọ̀wù tí ẹ bá ti náfààní tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀sí mọ̀ pé bàbá ti gorí ètò yìí báyìí ìdùnnú náà ni máa ń jẹ́ fún yín ọlọ́wọ̀n ní padà lẹ́yìn yín láṣẹ kábíyèsí nígbà kò ní padà lẹ́yìn tiwa náà láṣẹ ọba mi òkè àwa nírọ́jọ́ mùsùlùkùn gẹ́gẹ́ bá a ṣe máa ń gbàwé ètò àwa náà látètè ṣe kí náà pápápá a ṣe pápápá lálẹ́ ètò ní gbogbo èyí tẹ̀ tí ń pé sórí ètò yìí tẹ̀ tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà ń fàsìkò èmi fi kì í àwọn bẹ́ẹ̀ tẹ̀ náfààní tẹ̀ ń gbọ́ mi nígbà àkọ́kọ́ tó jẹ́ pé gbà àkọ́kọ́ tẹ̀ náfààní tẹ̀ darapọ̀ mọ́ wa èyí lórí Facebook ní o lórí YouTube ní o lórí Instagram àti gbogbo àwọn ẹ̀rọ ayélujára pátápátá mo kí wa èmi náà lọmọ yín àbúrò yín Alhaji Ambassador Látúndé Àkànní létí ọ̀fẹ́ ọba abẹ́ ọlọ́run sí àkàndé ẹ̀dá àdìtú kábíyèsí lẹ́dùnmáà àwọn kan panupọ̀ wọn lẹ́ni tí à ń gbóhùn rẹ̀ yìí obìnrin ni fẹ́yìn tí à ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lójú iṣẹ́ rádíò Òrìọ̀lù àmọ́ èyí tí ẹ̀ ń wò mí èyí ò mọ apẹ́ni tí à ń wò yìí ọkùnrin lélẹ́yìí ọkùnrin làǹtìlàǹtì lélẹ́yìí àtẹ̀yìntẹ́ ẹ̀ pọ́bìnrin àtẹ̀yìntẹ́ ẹ̀ pọ́kùnrin ẹ mọ̀ jẹra yíyàn èyí tá a fi ń pọ́ bá mi lọ́ba àdìtúnù mo jọ́kùnrin lójú mo sì jẹ́ obìnrin lóhùn ṣọ́kùnrin lọ́wọ́ àbóbìnrin ìbéèrè láti mọ bẹ̀rẹ̀ wa náà nù láfi pé àdìtú lọ́ba mi Elédùmarè àdìtú sì láyé tá a wà yìí ọlọ́wọ́ nífẹ̀ẹ́ nìkan ọ̀kan wálẹ̀ Ambassador Látúndé Àkànní tó fẹ́ lèmi jẹ́ ọba bí ọlọ́run sí àkàndé ẹ̀dá àdìtú kábíyèsí ọba mi láwùrọ̀bí ọba mi Elédùmarè lórí ètò yìí ẹ̀yin tẹ́tí máa wá pé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹ mọ̀ kí mi nìkan náà kàn ní máa wá sórí ètò yìí n bá ti gorí ètò yìí àlejò mi pàtàkì àti máa ń bẹ lórí ètò yìí ni níbi tá a ti máa ń yọ àwọn kò mọ́ òkun náà àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí yóò lè fi ṣèmí láǹfààní ìlànà máa mú wá sórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ báyìí àlejò pàtàkì náà ni bàbá wa Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà Àwògbẹ̀gẹ́ ẹ dákun ìbá ń kí àwọn tí wọ́n ń gbọ́ wà àtàwọn tí wọ́n wà nílẹ̀. ẹ ṣeun olóòtú lákòókò mo kí Elédùmarè ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ayé ọba tó dá gbogbo wa pátápátá ìbà rẹ̀ lẹ́yìn alẹ́ yìí o mo ṣe bá ọkùnrin tí ń wò wá mo ṣe bá obìnrin tí ń wò wá mo ṣe bá aláàfáà tí ń wò wá mo ṣe bá pásítọ̀ tí ń wò wá bẹ́ẹ̀ ni mo ṣe bá láwoláwo tí ń wò wá ní alẹ́ yìí pé àti àwọn tí ń gbọ́ wa lálẹ́ yìí pé ẹ káàbọ̀ sórí ètò wa àdìtúláyé ẹ̀tọ́ mi ni àdìtúláyé o ẹ̀tọ́ gbogbo wa ni ẹ ṣeun o ẹ má bá wa ká lọ lédè ètò yìí o èmi ọmọ yín àbúrò yín tí gbogbo yín ti mọ̀ sí ọmọ ọ̀dọ̀ àgbà Àkàndé Àwògbẹ̀gẹ́ náà ní ẹ̀ ń gbóhùn rẹ̀ ẹ ṣeun ẹ má bá wa ká lọ. tó ẹ má bá wa ká lọ náà lọ̀rọ̀ lálẹ́ ètò ní ẹ má bá wa ká lọ ṣe ti ṣe tán lọ́dọ̀ tí yín bẹ̀ ọ́ gbogbo ẹ̀ tẹ́ ẹ lè ṣe kẹ́ má gbọ́ wa àkíyín níbi yòówù tí ẹ bá wà ìyá wa Ajanafimatu àwọn náà ti náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí mo kì í ìyá Sọ̀rájà ìyá Sẹ̀kínà ìyá Bùṣọ́rà mo kì í ìpẹ̀kù dédé àsìkò tá a wà yìí mo sì kì í pé ẹ kú ọwọ́ lómi mo kì í ṣé Bùṣọ́rà àti Sẹ̀kínà àti Sọ̀rájà ṣé wọ́n ti ń gbé tó báyìí ẹ máa bá a kà lórí ètò yìí bákan náà ni mo kí alàgbà Lucas Akitayo nínú Luxembourg lọ́hùn tí wọ́n lè ṣe kọ́ mọ́ gbádùn ètò yìí kì í láì gbàgbé alàgbà Akeem Adébáyọ̀ ní United States of America
ilẹ̀ tí wọ́n sí Burkina báyìí ọ̀dà ẹ̀ máa gbádùn ètò wa àti l'Amẹ́ríkà àti ní Burkina ẹ̀ máa gbádùn ètò wa báyìí. Ìyá mi Kẹ́mi Rahim ní Republic of Ireland bóòlù ọ̀dọ̀ yín bẹ̀ ọ́ ṣé ń gbádùn ètò ẹ̀ bá ń kí bàbá wa Alhaji Razaki Àrò Adógòkè ẹ̀ náà kí wọn. Bákan náà mi gbàgbé alàgbà Àrẹ̀sà Àrò nílùú Belgium lọ́hùn kì í. Bákan náà mo dídí àsìkò yìí mo fi kí alàgbà Suleiman Alaka wọn lè ṣe kó má gbádùn ètò yìí gbogbo gbàdúrà máa bá wa pé lórí ètò yìí mo kì í. Ìyáàfin Kẹ́mi Rahim kì í lẹ́ẹ̀kan sí láì gbàgbé ìyáàfin Yẹmisí Àwùjọ́lá kì í pẹ̀kú gbádùn ètò yìí. Mi ò gbàgbé aníkunníkan ọmọ ọ̀dọ̀ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn pẹ̀kú gbádùn ètò yìí kò dídí àsìkò yìí mo kì í. Bákan náà mo kí alàgbà Moshood nílùú Mali pẹ̀kú gbádùn ètò yìí. Mo fi àsìkò yìí mo fi kí ìyáàfin Fawzatu Morenikeji ní Nàìjíríà mo kì í. Ẹ máa kí ìyá mi Munaratu Yekini. Bákan náà mo kí alàgbà Àkànbí Abíọ́dún Yekini ní Nàìjíríà kì í pẹ̀kú dídí àsìkò tá a wà yìí. Bákan náà mo fi dídí àsìkò yìí mo fi kí ìyáàfin Nusratu Modúpẹ́ ìyáàfin Nusratu Modúpẹ́ àwọn olùṣe kan má gbádùn ètò wa Ajá Modúpẹ́ Nusratu Abdallah mo kì í ẹ káàbọ̀ sórí ètò wa ẹ kú gbádùn ètò wa Ọlọ́run tí ó pọ̀ yín dé kò ní yọ wá àpọ́nlé kò lára inú kí n dálẹ̀ ètò ní. Bákan náà ni mo fi àsìkò yìí ni mo fi kí alàgbà Farouk Yusuf àwọn olùṣe kan má gbádùn ètò yìí gbogbo àtàbà gorí ètò ni máa ń gbọ́ wa àkìyín lẹ́gbàgbé ìyáàfin Mariam Bọ́lá ó ti rí kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó mọ̀ àkí àwọn náà wọn lè ṣe kán má gbádùn ètò yìí àkí àwọn náà ìyàwó Alájà Modúpẹ́ Nusratu Abdallah wọn kí wa pé àkàlẹ́ àwọn náà kí yín ìpè ẹ̀kú dédé àsìkò yìí ẹ̀sìn kò tí ì gbọ́ Ọlọ́run bá láàánú tí oníkẹ́ máa gbádùn wa kò ní fi wá bu yín kò ní bẹ́ẹ̀ náà bu wa láṣẹ lọ́wọ́ pẹ̀lú ìdùnnú rẹ̀. Alàgbà àfáà Suleiman Alaka àkìyín Suleiman Alaka àfáà Suleiman Alaka àkìyín àbíkí ogbẹ́bẹ́ Alaka ẹ̀ bá ń kí ìyá mi Riskatu Alaka kẹ̀ bá ń kí Faisu náà nílùú Amẹ́ríkà lọ́hùn àwọn náà ti gbádùn ètò wa lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí wọn ní alẹ́ ètò ní tí bá sì wo ojú aago náà bá mi rèébì kan kò bá wa rèébì kan kò bá wa rèébì kan mi gbàgbé bàbá wa Alhaji Muhammad Rabiu Bintilaye nílùú Àlẹ́ńká wọ́n gbádùn ètò wa ní gbogbo ìgbà ní bàbá wa Alhaji Muhammad Rabiu Bintilaye nílùú Àlẹ́ńká mo kí yín alàgbà Suleiman Alaka ẹ̀yin náà káàbọ̀ ẹ bá ń kí gbẹ ẹ bá ń kí bàbá mi Alaka gangan ẹ bá ń kí wọn arádára àgbà kọlọba ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ń kí bàbá mi Suleiman ẹ bá ń kí bàbá wa Alaka mo kí gbogbo ẹbí Alaka pátápátá tó nígbà tá a ti rí àwọn èèyàn wa ìyá wa Alájà Modúpẹ́ Nusratu àwọn náà ti bẹ létí gbọ́ bàbá àfáà Suleiman Alaka àwọn náà ti bẹ létí gbọ́ alàgbà Lucas Akitayo ní Luxembourg àwọn náà bẹ létí gbọ́ bákan náà ìyá Kẹ́mi Rahim wọn náà àwọn ti múra tán bàbá wa Adégòkè Àrò wọn náà ti bẹ létí gbọ́ ó dà òwe ẹ̀ máa káàbọ̀ mo náà kì í bẹ́ẹ̀ tí kí wọ́n pa kó ètò èmi náà kì í torí àsìkò tí ó sì wọ́n lọ sẹ́ka kéde wọn polówó ọjà tá a bá tilẹ̀ tẹ̀ka kéde wọn polówó ọjà á wà tẹ̀síwájú lórí ètò yìí àmójú ẹ̀rọ mi ìyẹn tẹkinísẹ́ mi tó gbé sókè tó gbé sílẹ̀ tẹ̀fín náà fàlẹ̀ tẹ̀fín gbẹ́tò yìí òun náà ni Monsieur Amos òun náà tẹkinísẹ́ tó gbé sókè tó gbé sílẹ̀ tẹ̀fín gbádùn ètò yìí Monsieur Aviton òun náà bẹ ní ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà bẹ ní ẹgbẹ́ rẹ̀ bákan náà ni Deji wa náà Monsieur Jack òun náà ń bẹ táwọn náà sì gbádùn ètò yìí lọ́wọ́lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì wọ́n lọ sẹ́ka kéde wọn polówó ọjà tí bá wá dé ìrìnàjò wa tá a fẹ́ rìn àná sẹ́kọ̀ Alàgbàbàṣírù Òsénì mo kí yín o Alàgbàbàṣírù Òsénì mo kí yín bẹ́ẹ̀ sì kí wọ́n pa kó ètò làwa náà kí yín torí pé àsìkò làwa náà ń wò ó yẹ káyọ̀ tìmọ́ tó wà fún yín àmọ́ torí pé fẹ̀tẹ́ ní sí wa bẹ́ẹ̀ ṣe ń kí wọ́n ó yẹ káà náà mọ̀ kí yín padà ní nítorí pé èèyàn náà ní ń bẹ lábẹ́ kíníkan tí kíníkan fi ń ṣe kíníkan ni àgbọ̀dọ̀ mọ́ aláwọ̀ ẹ̀ náà tán àwọn ọmọ bóyá èèyàn ní ń bẹ lábẹ́ kíníkan tó fi ń ṣe kíníkan àwọn ọmọ akọ̀mọ̀ pé ròmí tí ń jẹ́ lórí omi onílù ẹ̀yìn ń bẹ lábẹ́ omi amòyún àmọ́ kíníkan ní ń bẹ lábẹ́ kíníkan tí kíníkan fi ń kéwù àwọn ọmọ yún tó ẹ̀yin náà láṣọ òbúra wa mo kí gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ gbádùn ètò tẹ́ ń wò wá mò ń bọ̀ láàrin ìṣẹ́jú kan ẹ máa bá mi kà lọ ẹ ṣé. so ǹjẹ́ bọ́rọ̀ lé ayé ṣe wà náà nù kọ́lọ́hún ó ṣàánú gbogbo wa mo máa ń sọ fún yín nípa ojúléṣe Bákítà ẹ dákun ojúléṣe tí mò ń ròyìn yìí
gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń bẹ Ọlọ́run ni wọ́n ń tà lójú iléeṣẹ́ wọn àbẹ́là dúdú àbẹ́là pupa aláyìnrín gbogbo ohun tí ń jẹ́ràn àbẹ́là nínú ayé ni wọ́n ń tà lójú iléeṣẹ́ wọn tó bá kàn sí wọn lójú iléeṣẹ́ Bákítà àdúrà tẹ̀ náà gbà ní ó jẹ́ mùsùlùmí ni wọ́n ń ta àwọn tùràrí tẹlifíṣàn àdúrà lójú iléeṣẹ́ wọn ó jẹ́ kírísítẹ̀nì wọ́n ń ta àwọn àbẹ́là tàmì òróró ó wá jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n gbàgbọ́ wọ́n ń ta àwọn owó ẹyọ tó jẹ́ pé wọ́n fi ń dẹ́ẹ̀dínlógún tó sì jẹ́ pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ojúlówó ni wọ́n ń tà lójú iléeṣẹ́ wọn ojú iléeṣẹ́ Bákítà ẹ kàn sí wọn bá ṣe ń sọ yìí tẹ́ ẹ bá kàn sí wọn ẹ rí i pé ohun tá à ń sọ yìí ata ló tó iyọ̀ sì dùn ata tó iyọ̀ dùn ẹja gbìyànjú ká kàn sí wọn lójú iléeṣẹ́ Bákítà bá ṣe ń sọ yìí bákan náà ojú iléeṣẹ́ Láfíà Táyọ̀ wọ́n ní ká máa sọ fúnra wa wípé gbogbo àwọn àìsàn kò bá kùn gbé tí ń dààmú èèyàn nú ayé tí ń fìtínà èèyàn nú ayé tí kì í jẹ́ kéèyàn rọ́nà àbáyọ nú ayé ojú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ ní kẹ́ tètè máa bọ̀ yálà àìrọ́mọbí yálà àìsàn ọjọ́ pípẹ́ tí bẹ́ẹ̀ nú ara yálà ká fà kó má lè tó ká lẹ̀ pọ̀ mọ́ra ká má rí lẹ̀ ìnira àbí báwo ìgbésí ayé dàtẹ̀ ń lò ìbáwò ló ṣe lọ sí gbogbo ẹ̀ pátápátá iná ni wọ́n mójútó lójú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ ìwọ́n náà gbìyànjú kò kọ̀ sí olójú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ bá ṣe sọ yìí tó bá kọ̀ sí wọn ẹ̀rì pé ohun tá a wí àtàtò ìyọ́dún àbáwọn àìsàn bíi diabetes nàbí àwọn àìsàn bíi rọmọlápá rọmọlẹ́sẹ̀ gbogbo àwọn àìsàn yìí náà lọ mójútó iléeṣẹ́ wọn ìpètè tí wọ́n bí ńlá lọ ti àwọn èèyàn dúdú tí wọn ò ní ṣe máa gúnlé ọmọ yìí lábẹ́rẹ́ olùléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ ní kẹ́kọ̀ọ́ sí Ọlọ́run ṣàfàyọ gbogbo wa o ìyẹn lábala bẹ́ẹ̀ bákan náà ìwọ tí o fẹ́ ralẹ̀ o mọ bí tó ti fẹ́ bó ṣe ralẹ̀ ní Tógò ni o Tógò ni òun kẹ má lọ wà l'Amẹ́ríkà kẹ wá lọ pé alájẹ létí ọbẹ afárá rẹ sí Amẹ́ríkà àmọ́ tẹ bá ní fẹ́ràn sí Amẹ́ríkà kò sí ìyọnu àwọn ìyá mi bàbá mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá sì ní Republic of Ireland ní ẹni kíkọ àwọn tí wọ́n bẹ́ẹ̀ náà ni àmọ́ ìtẹ̀ ń bẹ́ẹ̀ Tógò tẹ̀ ń gbọ́ wa tẹ bá fẹ́ ralẹ̀ gbogbo bí yóò tẹ fẹ́ rà sí ní ìlú Lomé ẹ ṣáà pè wá ẹ kàn sí wa ẹ pé ẹ máa fẹ́ ralẹ̀ tẹ bá kàn sí wa bẹ́ẹ̀ sì donílẹ̀ àwa náà á gbìyànjú ẹ̀ ó sì dàbí pé Ọlọ́run ó fún gbogbo wa ṣe ẹ gbìyànjú kẹ́ ẹ kàn sí wa má fi ìní dọ́là má fọlá dọ́tula àbẹ́yẹ tẹ bẹ lóyìnbó tẹ fẹ́ ralẹ̀ nílé tẹ́rù wá ń bà yín pé ṣé tẹ bá sí ralẹ̀ wọn ní gún wa pa wọn nípa wá àbí wọn nílùú wa ń jìbìtì ẹ má bẹ̀rù ẹ má fòyà Ọlọ́run ọba la lè gbọ́kànlé àmọ́ tá a bá gbọ́kàn lọ́lọ́run a mọ̀ pé Ọlọ́run ọba yóò ṣàmùlò ní kálukú wa ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú káwa náà lè nípa inú ayé tá a wà yìí ìjẹ́ lábala akéde òǹkólówó ọjà àdínní jù báyìí lọ ẹ jẹ́ ká tètè wá gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèèjì káwọn lọ ságbá méjì tá a fẹ́ mú ọlọ́jọ́ tòní kí ni tá a fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ ná nígbà tá a bá dókè lọ́hùn ẹ mọ̀ náǹfààní láti mọ̀ tó ṣẹlẹ̀ mọ̀ ń bọ̀ wọn ti dé ẹ máa bá mi kà lọ ẹ ṣé o ẹ ṣé. ẹni fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà wọn ní fẹsẹ̀ kọ o máa gun tèmi yè ọ̀rọ̀ mi kò ní báyé ní ọ̀rọ̀ gbogbo ní báyé ní láṣẹ Elédùmarè ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ ń wò mí ọ̀rọ̀ tí inú ò ní báyé nù o ọ̀rọ̀ gbogbo ò ní báyé nù láṣẹ ọba mi òkè. èyí tá a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ ẹ̀tọ́ ni ẹ rí i pé tá a bá wàsìkò tá a wà yìí káàkiri gbogbo àgbálá ayé náà ni o tá a bá wò lọ́kàn tá a wò ní méjì ẹ rí i pé
ọdún náà rí bí àná kọ́nù bí àná nù ń dígbére nù. ń dígbére nù tá a bá sì lọ lílànà ọdún tí gbogbo wa ń lò kárí ayé wípé January February March dé December lọ́dọ̀ English nù tó bá yẹ pé French ní Janvier ti dé December nù oṣù méjìlá ẹ̀ náà ni àwọn lárúbáwá náà ń lò ó níbi táwọn náà ṣe ń lò tiwọn Muharram Safar Jafar Rabiul Awwal àwọn náà lò tiwọn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lọ́dọ̀ àwa Yorùbá àwọn náà ní oṣù méjìlá tiwa Ṣẹrẹ Èrèlè Ẹrẹ̀nà Igbe Èbìbí Ògùdù Agẹmọ Ògún Ọ̀wẹ́wẹ̀ Ọ̀wàrà Bélú Ọ̀pẹ méjìlá táwọn náà lò nù ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí ni wípé kí ló ń fà á tó fi jẹ́ wípé tá a bá ti bọ́ sí ìparí ọdún ìlà ìlò máa ń wọnú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ìdààmú máa ń wọnú ayé fìtínà máa ń wọnú ayé ọkàn gbogbo àwọn èèyàn kì í balẹ̀ ẹnìkàlùkù máa ń sá ìlà ìlò ẹlòmíì máa ń sá fẹ́mi rẹ̀ àìmọye ìjàmbá ọkọ̀ máa ń pọ̀ rẹpẹtẹ ìjàmbá ọkọ̀ ó máa ń pọ̀ rẹpẹtẹ nígbà tá a bá ti ń dé ìparí ọdún kí ló wá fà táwọn nǹkan wọ̀nyí fi ń rí bẹ́ẹ̀ ọdún táwọn olóyìnbó gbé kalẹ̀ fún wa English pè ní December àwọn Français àwọn ní December ṣùgbọ́n àwọn Yorùbá àwọn ní oṣù Ọ̀pẹ bàbá àkọ́dé mo dàgbà ẹ wá dákun ṣé ìjàmbá tí máa ń ṣẹlẹ̀ níparí ọdún àti àjàgà tọ́pọ̀lọpọ̀ máa ń kó sí níparí ọdún ṣé bó ṣe báyé ṣẹ̀ ni àbí kí ló fà tó fi jẹ́ pé ìjàmbá máa ń pọ̀ oríṣiríṣi nǹkan burúkú máa ń pọ̀ níparí ọdún àwa Yorùbá sì ní àwa pè ọdún tiwa á pè ipa oṣù tó kẹ́yìn ọdún á pè ní oṣù Ọ̀pẹ Ọ̀pẹ náà làwa rí dú lóṣù tá a pè lóṣù Ọ̀pẹ tó kó wa sí wàhálà ẹlẹ́ẹ̀kejì ìbéèrè mi ni pé irú àwọn èèyàn wo irú àwọn ẹ̀dá wo ló yẹ kí wọ́n wá fura jù àbí kí wọ́n sá àsálà fẹ́mi wọn jù tọ́dún bá ń lọ sópin nínú àwọn ọmọ tá à ń bí sínú ayé àbí náà wá tá à wà nínú ayé. ẹ ṣeun olóòtú mo tún padà kí gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa tá à ń gbọ́ra wa ní alẹ́ yìí pé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tuntun tí ń bọ̀ lọ́nà yóò dé bá gbogbo wa láyọ̀ gẹ́gẹ́ bí olóòtú ṣe bí mí ní ìbéèrè yìí gbogbo wa náà lápadà bíra wa bẹ́ẹ̀ pé kí ló dé tó ṣe pé tí oṣù bá di méjìlá ìdààmú ìlà ìlò máa ń dé bá ẹ̀dá lóde ayé olóòtú ṣe rí ayé ò yí padà o àwa àdánù ayé ní yí padà nítorí pé kí ni pé ẹ rí pé láyé àtijọ́ tí ẹ̀dá èèyàn bá gbérí ilẹ̀ títí fún oṣù méjìlá ó di dandan kó ṣe kí ni kó dúpẹ́ pé òun lo ọdún kan lóde ayé òun ò fapá gún òun ò fẹsẹ̀ gún òun ò fibi kankan rọ ni Yorùbá fi ní oṣù Ọ̀pẹ mo rò pé tí a bá sì lọ sínú ìtumọ̀ àwọn olóyìnbó méjèèjì yìí àwọn náà tá a bá ní àtúbẹ̀ àtẹ̀yí táwọn bàbá wa sọ yìí yóò máa fi ara pẹ́ra kí ló wá fà tó ṣe pé tí ọdún bá ń lọ sópin ìdààmú máa ń dé bá wọn kan torí a lè sọ pé gbogbo apáta ní ìdààmú ń dé bá àmọ́ wọn tí ìdààmú ń dé bá ó pọ̀ ju àwọn tí ìdààmú ò dé bá débi wípé àwọn tá à ń sọ wípé ìdààmú ò dé báyìí àìmọ́ nífọ̀kànbalẹ̀ gan ń bẹ fún àwọn náà torí tí wọ́n bá ti Yorùbá ní tí ikú tí ń pa ojúgbà ẹni òwe ńlá ní pa fún ni ẹni tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ tí bá ń pọ̀ jù a mú ìrònú bá ẹni tí ò ṣẹlẹ̀ sí ṣe rí àwa ẹ̀dá èèyàn a fẹ́ gbọ́n ju Elédùmarè lọ kì í ṣe pé a fẹ́ gbọ́n ju Elédùmarè lọ a fẹ́ gbọ́n ju Elédùmarè torí tí n bá ní agbọ́n ju Elédùmarè lọ kò kú tó ní Yorùbá a fẹ́ gbọ́n ni àwọn náà àti gbọ́n bó ti ò ká sáré ọgbọ́n ọ̀hún tó iwájú láàmú abọ́ lọ́wọ́n ọba láàmú ọba Elédùmarè kí ló fà á tí mo sọ bẹ́ẹ̀ ni wípé àwa la fi ọwọ́ ara wa fa ìmọ̀balẹ̀ ọkàn kalẹ̀ fúnra wa níparí ọdún lọ́nà wo àwọn ẹ̀mí kan wà tó ṣe pé Ọlọ́run tilẹ̀kùn mọ́
ó wúlò àmọ́ Ọlọ́run tilẹ̀kùn mọ́. Kí ló fi tilẹ̀kùn mọ́ ni wípé yóò wá wúlò fẹ́yìn ẹ̀dá ní díjọ́ tí ìwúlò rẹ̀ bá dé. Àmáwá ẹ̀dá ti wá kánjú sílẹ̀kùn fáwọn àlìjànú ọ̀hún kó tó di pé ìwúlò wọn dé. Àwọn náà sì máa ka ọjọ́, wọ́n máa ka ọjọ́, kálukú wọ́n máa ka ọjọ́ tí wọ́n wá gba ẹ̀san wọn. Gbogbo àwọn aláìjò ṣáájò Elédùmarè ó mọ̀ fún wa aláìjò ṣe. Àní ṣe àwọn babaláwo a máa ṣàdúrà kan, wọ́n ní kọ́lọ́hun má jẹ́ àṣẹ ẹbọ àṣegbérù. Gbogbo apáta náà a sì ní ṣaògùn àṣàrò àbí báwo ni ká ló bẹ̀ sí. Torí àwọn babaláwo ní í ṣe ẹbọ tí ń ṣètùtù. Ẹbọ ni pé kó bọ́nu kú kó bọ́nu àrùn. Ètùtù ni pé kó tu kú dànù kó tu òfò dànù. Wọ́n máa ń ṣàdúrà fúnra wa pé Ọlọ́run má jẹ́ àṣẹ ẹbọ àṣegbérù. Àṣegbérù kàmí. Nígbà tó bá gba ni ẹlẹ́ni ilẹ̀ tí wọ́n ní bóò ló ṣe ṣe yìí. Àwọn tí wá olóògùn ń kọ́ torí gbogbo rẹ̀ ló wà lọ́tọ̀ọ̀tọ̀. Torí àwọn oògùn kan wà tó ṣe pé tá a bá ṣe kalẹ̀ olóòtú, àwọn àjò kan wà tá a bá ṣe kalẹ̀ tó bá dìparí ọdún yóò wá jábọ̀, òun náà jábọ̀ fún àwọn ẹ̀mí kan tí ń bá ṣiṣẹ́. Ló wá mú kó sílẹ̀kùn àwọn ẹ̀mí kan tó ṣe pé èyí tó fẹ́ mu ẹ̀jẹ̀ ó di dandan kó wá mu ẹ̀jẹ̀. Torí gbà tó ṣe fún tẹ́lẹ̀ ò báyá díẹ̀ nígbà bóyá láàrin oṣù mẹ́fà ni ó máa gba adìyẹ àbẹ́ran. Ìgbà tó ti ṣiṣẹ́ wọ́n tún béèrè kan mọ́. Gbà tó bá sì fẹ́ wá kò ní béèrè ẹdìyẹ mọ́, kò sì ní béèrè ẹran. Ó ti dandan kó mọ béèrè ẹ̀jẹ̀ èèyàn. Ọlọ́run bá má jẹ́ àṣẹbọ àṣegbérù. Ibẹ̀ náà ni mọ̀ tì sí. Àwọn ẹ̀dá yẹn la lọ sílẹ̀kùn fáwọn ẹ̀mí kan tó ṣe pé kó tó di pọ́jọ́ ìwúlò wọn dé, àwa ń fi wọ́n ṣiṣẹ́ agbára. Àwọn ẹ̀mí yóò sì ní lọ kán mọ́ padà wá gba ẹ̀san wọn. Àyàfi tó bá ní àyẹ̀wò kan nípa rẹ̀ tó ń yẹ̀wò láti mọ tètè fún wọn lẹ́san wọn. Oṣù 12 lóde ayé jẹ́ oṣù kan tó ṣe pé ó ṣe kókó láti yí padà. Ẹ rí i pé lálápèjú ẹ rí i pé gbà tọ́dún yí títí lóòótọ́ à ń sọ pé ayé ti wà kó tó di pé àwọn ìbò wá to ìwé. Olóòtú ayé ti wà kó tó di pé wọ́n wá to ọdún lóòótọ́. Ẹ rí i pé gbà tọ́dún yí títí tó wá kóra wọn lérí 2020. Ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Gbà tọ́dún yí títí tó wá kóra wọn lérí ogún méjì. Ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni ó mọ̀ ṣẹlẹ̀ lọ. Torí àwọn ẹ̀mí kan wà tí wọ́n ń kà bá a ṣe ń ṣe bá a ṣe ń tò, bẹ́ẹ̀ ni wọ́n ń kà fún wa. Tí a bá ní ìparí ọdún dé, a ní sí hílàhílò ní bá wa. Àwa náà lá fún ara wa fà o. Bá a bá sì ní bọ́rí ìparí ọdún bá ti dé, kí gbogbo wa máa kó sínú ìjayà. Àwa náà lá tún fọwọ́ ara wa fà á. Olóòtú òwe bàbá wa kan ni wọ́n lọ́mọ kan ló lọ bá kábíyèsí kan. Wọ́n ní kábíyèsí gbọ́n dáadáa. Ọmọ kan wà lọ bá ń jọkọ̀ ó di ọwọ́ méjèèjì. Ó ní kábíyèsí, irú ẹyẹ wo ní ń bẹ lọ́wọ́ mi? Kábíyèsí wo títí pé irú ẹyẹ wo ló lè dì mọ́wọ́ ọwọ́? Tó wà kéré tó báyìí. Ó ní kò ní ju ẹyẹ tíntìn lọ, torí ẹyẹ tíntìn ló kéré jù. Ó wò títí tí ó ní kábíyèsí òkú ni àbáyé. Kábíyèsí wá wò títí pé tóun bá ló òkú ni ó ṣeé ṣe kó fún lọ́rùn pa. Bóun bá láàyè ni ó ṣeé ṣe kó fún lọ́rùn pa. Bóun bá sì ní òkú ni ó ṣeé ṣe kó sílẹ̀ kẹ́yẹ fò lọ. Kábíyèsí ní ọ̀dà àgbóbájókù ni o, wọ́n já àyẹ̀ ni o, ìwọ tó mú dání ìwọ náà ló mọ̀. Àwa ìdá èèyàn tó múlé ayé dání, àwa lámọ̀ bá ṣe ṣe tàbí gbègbè sí ayé ìrọ̀rùn. Olóòtú, ẹ rí àwọn kan tí ọdún bá ti ń lọ sópin báyìí, kálukú a máa sáré nǹkan tó fẹ́ jẹ, yóò mọ̀ wá gbàgbé nǹkan tó fẹ́ jẹ. Ẹni tó Yorùbá yẹn tó ẹni tó bá kọ́ létí rẹ̀ kí n tó sọ, tọ́dún bá ti ń lọ sópin ẹlòmíì á máa sáré nǹkan tó fẹ́ jẹ nínú ọdún yẹn, yóò tún wá gbàgbé nǹkan tó fẹ́ jẹ. Ibi tí ẹ bá dé yẹn, ẹ̀dá wọn máa sáré ohun tí wọ́n fẹ́ jẹ, wọ́n á gbàgbé ohun tí wọ́n fẹ́ jẹ. Ẹ wá dákun, mo kí ògbẹ́ni tẹ̀ tí ń wò wá, alàgbà Lucas Akíntayọ̀ mú kẹ́yìn náà káàbọ̀, lágbàgbé alàgbà Àfọlábí Ọláoyè, ẹ káàbọ̀ sórí ètò yìí mú kí ẹ̀yin bá wa kọ̀dọ̀ mọ́dọ̀ àgbà. Ṣe rí pé tá a bá wo inú ayé tá a wà yìí, a rí pé kò sí bó tilẹ̀ wù kó rí, ògùn ọmọ mi nìkan jẹ nìkan lọ. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ àwọn kan wà tó yẹ kí wọ́n sára àbó yẹ kí wọ́n bẹ̀rù orí wọn nígbà tí ọdún bá ń lọ sópin? Irú àwọn ọmọ wo ló yẹ kí wọ́n sára gẹ́gẹ́ bá a ṣe sọ nípa inú èèwọ̀ tá a bá lọ? Irú àwọn ọmọ wo ló yẹ kí wọ́n sára níparí ọdún yìí tí wọn ò fi ní kó sí àjàgà
èèyàn ń bọ́dún kú àbí èèyàn ń bọ́dún pa irú àwọn ọmọ olóyè kó sára kí wọ́n bẹ̀rù ara orí ara wọn níparí ọdún tá à ń lò yìí. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi irú àwọn ọmọ wo àbí irú èèyàn wo ló yẹ kó sára fún parí ọdún ìbá sọ pé gbogbo wa ni kó sára àmọ́ a máa tẹ̀ síbì kan ju ibì kan lọ sẹ́rí gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí nínú December yìí nínú December tá a fẹ́ bọ́ sí ó di dandan kí wọ́n ṣe kíni kí wọ́n sára àmọ́ tí wọ́n bí nínú Janvier ọdún tuntun gbígbà pé ọdún dé wọ́n bí òun nínú Janvier náà ó ṣe kíni ó di dandan kó ṣe kíni kó sá ara. ìyẹn ọmọ tó bá bí nínú ìyẹn December àtọmọ tó bí ní January ìyẹn Janvier. bẹ́ẹ̀ni torí pé nǹkan tó gbé wọn dúró nǹkan tí ń kánjú ni lẹ́yìn yẹn ń wàá fi ọjọ́ kan fi kún ọjọ́ Monday atẹ́gùn ni wọ́n bá dà síwájú aláṣọsí àdà sí gbogbo ẹ̀ àwọn ìjọ nǹkan mẹ́ta tá a sọ yìí kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe sùúrù torí nǹkan tí ń kánjú ni ẹ rí i pé tá a bá wọnú oṣù tá a wọnú ẹ̀ yìí ń kánjú lọ bẹ́ẹ̀ náà lẹ̀dá ń bá kánjú pé ṣé kẹ̀kẹ́ mi fi 14 gùn káàkiri náà títí la fi wọnú oṣù kankanlá yìí náà ṣóun náà ní tún gùn nínú ọdún tuntun níbi tí mo ti ní ẹ̀dá sáré nǹkan tí wọ́n fẹ́ jẹ tí wọ́n gbàgbé nǹkan tí wọ́n fẹ́ jẹ nù. ó sáré kẹ̀kẹ́ yìí títí bóyá gbèsè bóyá owó yíyá kan náà ni pé àwọn sáfẹ́ lo nǹkan tuntun wọnú ọdún tuntun. ó sì mọ̀ pé bóun bá sáré le ọwọ́ tòun ó tó àbí pé ó wò pé òun náà owó kan bì kan ó yẹ kóun náà ogun mọ́tò. bó ṣe ń ṣàdúrà lé àfa ló ládùúrà ó gbà bẹ́ẹ̀ ni jàmọ́ lè pásítọ̀ ní kò tọ́ sí ó bọ́ lé babaláwo onírọ́ ó lọ́ọ́ yá oníṣègùn ẹgbàá mọ́ fún mi bóyá gbogbo bí tá a kà lóye ní jẹ́ fún wa gbá gbogbo ẹ̀pọ̀ ńgbà tó gbá gbogbo ẹ̀pọ̀ tán. owó dé ló ní àtẹ̀sá kóun ra mọ́tò kóun fi. ó ra mọ́tò ọ̀hún tán kò dúró lò ó torí ìdùnnú wọn ní ayọ̀ ní ń pààyàn nígbà tí gbogbo kinní dé lérí ètò tọ́lọ́run ti tò pé yóò dé àfikún ṣáájú kan sí ndì nígbà tó dé tán kọ́ kí ló ṣe ìdùnnú wa mú kò wá rí ọdún náà mọ́ àwa ní ìgbà tọ́dún parí lọ December kinní kan bàbàbà òun ló kó lọ irọ́ o ni mo ní àwa ẹ̀dá láàfọwọ́ ara wa fi tún ilé ayé ara wa ṣe tá bá ti túnlé ayé ara wa ṣe pẹ̀lú kíni kò pọ̀ olóòtú sùúrù ni o gbogbo ẹ̀dá tó bá ní sùúrù lóde ayé sẹ́ yóò ṣe kankan pẹ̀lú bó ṣe gbogbo nǹkan ọdẹ ayé ẹ̀ pẹ̀lú rọrùn àmọ́ ọdún ní lọ sópin yìí mo gbọ́dọ̀ di nǹkan báyìí ilé mi tí mo kọ́ mo gbọ́dọ̀ kó lọ ọdún mo gbọ́dọ̀ kó lọ ní tó bá kó lọ tó bá sì ní kó lọ náà ní kó lọ lóòtú àti rẹ́ni tó kọ́lé tán olóòtú bàbá àti ìyá sì wá tán ní ọ̀la o àwọn ń kó lọ lé o ǹjẹ́ kí n lọ kí n wá kí n lọ tábẹ̀ kí n lọ ra nǹkan kí n wá ní olóòtú ọlọ́run níjọ́ yálé gbogbo wa. àmín o àmín. ló fi jẹ́ pé sùúrù láfi ṣe kí ni o. kóun lọ takódé o sì parí ẹ̀ bẹ́ẹ̀. ọdún náà ní tún lọ yìí Yorùbá ní èèyàn mẹ́ta ní nájà olóòtú èèyàn mẹ́ta ní nájà wọ́n lẹ́ni tó wá rajà ẹni wá tajà. àtẹniwá wòran. àtẹniwá òun náà wá jí nǹkan kan lọ́jà. òun náà wá jalè ni. jẹ́sẹ̀ àjẹ̀wọ́n lé. ọjà lóde yìí ọjà parí ọdún lóde yìí gbogbo wa fẹ́ na gbogbo ẹ̀yin ìyá lọ́jà gbogbo ẹ̀yin bàbá lọ́jà gbogbo àwa tá a sí iléeṣẹ́ gbogbo àwa tá a kó nǹkan ọ̀rọ̀ jọ àwọn olóyìnbó ẹni jẹ́ kábì kí áìfùl báyìí. bàbá wa kò dé mo ra àgbà gẹ́gẹ́ bí ibi tẹ́ ẹ ti mú lẹ́ẹ̀kan mo rí pé ẹ mú ọjọ́ kan àti oṣù méjì ẹ wá dákun ẹ rí pé àwọn ọmọ tá a bí níjọ́ Monday ẹni kí wọ́n má kánjú ní pàápàá jùlọ lásìkò December yìí nínú ìgbésí ayé wọn ọmọ ọjọ́ Monday kó má kánjú bí tó dún parí lọ yìí kó má kánjú pé wọ́n ra mọ́tò jẹ́ bá wọ́n rà èmi náà náwó lẹ̀ kan gbọ́dọ̀ sáré ra lẹ̀ yìí eléyìí gbọ́dọ̀ parí eléyìí kí n kó lọ́bẹ̀ ní December yìí àbí gbogbo ohun tẹ́yẹ̀ máa ń kánjú ṣe ní ayé ẹni kí Monday má kánjú pàápàá jùlọ lásìkò December yìí àmọ́ ẹ sọ nípa December yìí gangan nǹkan wọn tó bá bí December káwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbéèrè mi wá ni pé ọmọ tá a bí December tó jọ ọmọjọ́ Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ìyẹn màdí mẹ̀kẹ́dí jòdì fọ̀nù sàmẹ́dì dimash ìjọba ìtọ́lọ́ tó fi gbélé ayé dúró ṣé àwọn pé oṣù wọn lẹ́mẹ́nuba kò dẹ̀ sí bó tilẹ̀ òkó rí àárẹ̀ àwọn ọmọ tá a bínú àwọn ọjọ́ yìí tí wọ́n fi gbóṣù yẹn náà dúró tó jẹ́ pé ní oṣù yẹn làwọn náà ni wọ́n bọ́ sí ṣùgbọ́n
ọjọ́ wọn ò ṣọjọ́ Monday torí àwọn ọjọ́ Monday nìsín àwọn ti gbà yí pé tó wọ́n lè tẹ́lẹ̀ àkọ́ máa jáde báyìí. kò tí ì lè tó bẹ́ẹ̀ sùúrù ló gbà kálukú ẹ̀ sì kí wọ́n kan ju òde ayé ẹ̀ lọ ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa wọ́n ní bí ò bá já lu ni lérí àti ìwó lu ìmọ́lẹ̀. ẹ jẹ́ kí n tún fi kọ̀ọ̀kan ẹ sọ wípé torí pé ọmọjọ́ Monday atẹ́gùn ni wọ́n mo fẹ́ jẹ́ ká lọ sáwọn àárín yẹn dáadáa kí ni ṣé atẹ́gùn yẹn nítorí pé wọ́n jẹ́ atẹ́gùn lè ṣe ní kí wọ́n má kánjú ní àsìkò ìparí ọdún lọ sọdún bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n jẹ́ atẹ́gùn sẹ́rí oṣù táwa nù ẹ̀ tá a kó nù ẹ̀ tá a fi bọ́ sínú December yìí ọjọ́ ṣèdí ló gbé dúró Jímọ̀ ń pọ̀ ọ̀la ló gbé December dúró ló gbé dúró ọjọ́ Monday tá à ń sọ ń pa rẹ̀ yìí àtinú December tá à ń sọ oṣù tá a fẹ́ wọ̀ yẹn inú ilé kan náà ni wọ́n jọ wà ibẹ̀ lẹ́ti rí Capricorn ẹran tí ń bẹ́ tí wọ́n ń fò kòjọ́ bí gala bẹ́ẹ̀ ká tó wá sọ pé a lọ sínú Janvier lọ́hùn ìyẹn January tí ń lọ inú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n so mọ́ra wọn ni kí ló fà á tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n fi tú bẹ́ẹ̀ ni pé ṣé rí àwọn ọjọ́ yìí oṣù táwa náà yìí ó jẹ́ ọjọ́ kan tó ṣe pé ó ń fẹ́ sùúrù alákọ̀ọ́kọ́ náà tá a bá ní a sọ nípa ọjọ́ ìṣèdí tó pàṣẹ fún oṣù tí a bá ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí oṣooṣù kan tó ṣe pé ọjọ́jọ́ kan tó ṣe pé àfikẹ́yìn ṣe sùúrù tó bá tó wá bọ́ sí parí ọdún tí ọmọ tí wọ́n wá bínú jọ́ ẹ̀ tó wá sọ pé ìkanjú lòun ó ṣe é ṣe kí nǹkan tó ń kanjú lọ wá ìkó tó ẹ lọ́wọ́ kó jẹ́ pé yóò wá di tẹlòmíì kó ẹ̀kọ́ yéye olótùú nítorí náà ni wípé ṣé rí àwọn ọjọ́ tá a gbé dúró ká sọ pé wọ́n bí ẹ nínú ṣèdí ni o wọ́n bí ẹ nínú sàmìdí ni o wọ́n bí ẹ tó ti jẹ́ pé oṣù yìí báyìí ló pé òun náà ni ó darí ọjọ́ ayé ẹ̀ títí dijọ́ kú. ẹ wá ní sùúrù olótùú ẹ gbọ́ torí kó lè yí àwọn tí wọ́n ń bọ̀ wálé ẹ jẹ́ ká mú ní ẹyọ kọ̀ọ̀kan kó lè yé wọn a ti gbà yí pé ọmọjọ́ Monday ẹni kí wọ́n ní sùúrù nítorí pé afẹ́fẹ́ atẹ́gùn ní ń bá wọn ṣiṣẹ́ lè jà síwájú kó jà sẹ́yìn wọ́n gbọ́dọ̀ ṣe sùúrù pàápàá jùlọ nínú ìparí ọdún tí àwọn lọ yìí ọmọjọ́ Mahdi Tuesday tí wọ́n wá bí ní December ẹ ṣeun kí ni ìgbésẹ̀ ti tiẹ̀. ẹ ṣeun ló tún ṣe rí ọjọ́ Mahdi ọjọ́ Ṣẹ́gun tí à ń sọ yìí ó jẹ́ ọjọ́ kan tó tún le kí lòun náà ṣe o yóò ní sùúrù náà ni nǹkan tá a kà ń lọ fáwọn tó kù yìí náà ó fara páhùn náà ká sọ pé yọ Tuesday náà bí sùúrù lónìí gbogbo ọjọ́ kọjọ́ tí ò bá jẹ́ kan bí ẹ nínú oṣù tá a wà yìí olótùú àfi kó ní sùúrù nítorí ẹ mọ̀ gbọ́ o sẹ́tẹ́ bá bíyàn nínú oṣù kan ká sọ pé nínú December náà bẹ̀ títí dijọ́ kú December sì ń bá ẹ ṣiṣẹ́ Monday ni wọ́n bí ẹ títí dijọ́ kú Monday yẹn ń bá ẹ ṣiṣẹ́ agogo tí wọ́n bí olúwa rẹ̀ lásìkò yẹn yálà àárọ̀ ni o ọ̀sán ni o alẹ́ ni o mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò mọ̀ báyìí kò sí nǹkan tó fẹ́ nù kò lára ẹ̀ tó bá wá lọ tó bá jẹ́ oṣù tó dáa pẹ̀lú ijọ́ ẹ̀ ni orírọ̀nù bó bá lọ jásìkò tó dáa pẹ̀lú ijọ́ ẹ̀ ni orírọ̀ tó bá lọ já àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yọ ọ̀tá ni wọ́n jẹ́ fúnra wọn ibi títà mú ti mọ́ dé òde ayé ẹ̀dá. bàbá wa kò dé wọn dàgbà ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ mẹ́ ọ̀pọ̀ wa tá a wà nú ayé dúdùn la máa ń wá tá a bá ṣàkíyèsí inú ayé a rí pé ìgbà kan yóò dùn fún ni ìgbà kan yóò kàn ó ṣeé ṣe kó jẹ́ pé láàrin oṣù bíi mélòó kan aró sì tuyàn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ a sì dénú oṣù míì a sì dàbẹ́ ni pé kí ni ìṣe wa fẹ́. tí o bá ṣọ́ra gbogbo èyí tó ti kó jọ yóò sì lọ́mọ lọ́wọ́. ìyẹn ni mo fẹ́ jẹ́ ká wá bójú wò yìí pé báwo ni ọmọ ọjọ́ kọ̀ọ̀kan nínú oṣù kọ̀ọ̀kan tí tá a ṣe máa ní àkíyèsí lórí ìgbésí ayé wa irú ìta ń sọ lọ níparí ọdún yìí nìsín a ti mọ̀ pé àwọn ọmọjọ́ Monday ẹ dákun ẹ fetí balẹ̀ kó yé yín o ọmọjọ́ Monday wọ́n ní wọn kódà bó tilẹ̀ wò kó rí gbogbo ohun tẹ́yìn máa ń kánjú ṣe inú ayé jẹ́ ń kánjú ra mọ́tò jẹ́ ń sáré kánjú kọ́lé jẹ́ ń sáré kánjú kọ́ lọ́nu ilé jẹ́ ń sáré kánjú fẹ́yàwó gbogbo ohun tá à ń kánjú ṣe ọmọjọ́ Monday
wọ́n ní ìparí ọdún ẹ má kánjú ṣe ẹ filẹ̀ ẹ farabalẹ̀ ẹ má ṣe ní kánjú. gbọ́kàn fọlọ́ kan fàdúrà tí ń dì. ẹ gbọ́kàn ìfọlọ́hún ọlọ́run fúnra ẹ̀ ló mọ ayé ọgá ìkíní ètò ẹ kọ́ rí pé ẹ mọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ni kò ní jẹ́ pé ilé máa kánjú pé àfi kí n ṣe kánjúkánjú ọmọjọ́ Monday fún December ẹ̀wọ̀n ní ká ṣọ́ra. kí wọ́n kàkà tó wá bí ẹni náà December kó tó jẹ́jọ́ Monday. jọ Monday December tó wọ́n ní ká ṣọ́ra kó máa di pé torí pé tá a bá wo ẹ rí i pé ìgbà tí wọ́n gbé ogun ní corona dé tí wọ́n gbé corona dé nígbà tó ẹ̀rù bà gbogbo wa nígbà tó dáa nìkan wọ́n bẹ̀rẹ̀ sí yànnà náà wọ́n ní àwọn arúgbó ni wọ́n ń kú jù ọkọ̀ àwọn tá àti ìdárúgbó pọ̀ ọkọ̀ wa bẹ̀rẹ̀ sí balẹ̀ nígbà tó tún yá wọ́n tún gbé dé àárín kan wọ́n ní àwọn tó bá ní àrùn diabetes àbí tó ní àrùn ìfúnpá tápá wọn ga tó ní tension lára pé àwọn ní pajù o tún wọra ẹ pé èmi ò sínú yẹn àtúpàrà nígbà tó yá wọ́n tún ní àwọn tí wọ́n bá níbi tó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn jẹ́ O plus ni o A plus ni o báyìí ní ti ń ṣe wọ́n ẹnìkanukú tó bẹ̀rẹ̀ sí ṣe kíni ó bẹ̀rẹ̀ sí yẹra ẹ̀ wò kí wá ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ní wípé tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ láwọn àsìkò kọ̀ọ̀kan tá a bá gbọ́ pé àsìkò ìdílé báyìí àwọn èèyàn kan kú nítorí pé àwa yìí ṣe ìwádìí pé àwọn tó kú yìí ọjọ́ wo ni wọ́n bí wọn ọ̀rọ̀ níbi dá lórí kí fi mọ̀ pé torí pé ẹ̀wọ̀n aeroplane tó bá gbéra ńgbà míì tí plane bá fẹ́ já ó lè torí ẹnìkan kó má já tó bá sì fẹ́ já ńgbà míì nígbà tó bá ti ṣa gbogbo àwọn tó wọ́n fẹ́ ṣàpè sínú ẹ̀ tó jẹ́ gbogbo àwọn tó wọ́n ṣàpè yẹn kádàrá wọn ti rọ̀bọ̀ pé ó ti rọ̀bọ̀ pé èyí tá a nílò ní lọ́jọ́ lóṣù àti lásìkò tó jẹ́ pé ẹ̀ ń lọ. Kí ni mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ìwọ tí o bá jọmọjọ Monday gẹ́gẹ́ bí tó bá àkọ́dẹ́mọdà wá sọ tá a bá fẹ́ bóyá wà láàrin jà ẹja fi sọ pé àwa tá à ń tajà tá a jọmọjọ Monday yálà báwo ló ṣe kí a máa ṣe lásìkò yìí torí pé àṣà àtajà àgbòwò àsìkò pé àsìkò tó jà ń tà tó jà ń yá ni báwo la ṣe ṣe. tó bá lọ kánjú jù yóò gbọ́jà fólè o ló tù ú tó bá sì tún sọ pé òun ó tún lọlẹ̀ jù náà yóò tún gbọ́jà fólè kí ni ó ṣiṣẹ́ kó wà nínú ara rẹ̀ kó mọ̀ kánjú pé mo gbọ́dọ̀ gbà yìí mo gbọ́dọ̀ gbà yìí mo gbọ́dọ̀ gbà yìí sẹ́ kó máa di pé kó máa rí kankan gbà lótú ẹ rí ọ̀rọ̀ kan tẹ́ bá lọ nísìnyí Ọlọ́run ṣe kó yé gbogbo àwa tí à ń gbọ́rọ̀ yìí ṣé ẹ rí oṣù yìí òun àti jọ́ọ̀ṣèdì ni wọ́n jọjọ́ rẹ̀ bí wọ́n bá bí ọmọ nínú jọ́ọ̀ṣèdì nínú oṣù yìí tó bá mọra rẹ̀ kó súnmọ́ àwọn tí wọ́n tún ṣàpèjúwe ra rẹ̀ fún un tá bá wo àkókò rẹ̀ yálà àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni tó bá bọ́ sínú tó jẹ́ jòdì ó dọ́gba inú ilé ara rẹ̀ ló wà yẹn mẹ́tọ́ bá di pé wọ́n ń bí ẹ níjọ́ Monday nínú oṣù yìí ó kó inú ilé kan bọ́ sínú ilé kan wá padà bọ́ sọ́wọ́ ẹnìkan bí ìtumọ̀ òde ayé ṣe wà lẹ́yìn ẹ rí i pé níparí ọdún ilé òótọ́ ẹ rí olómìn wọn ní kò ṣàìsàn o nǹkan kan ò ṣe o kọ́dà àjọ sùn lánàá ni ó sì kú bá ọ̀rọ̀ yìí ní nǹkan tí ń lọ ń bẹ̀ lèèyàn ló tù torí àwọn nǹkan tí ń darí tiẹ̀ pẹ̀lú oṣù yìí àti irúfẹ́ ibi tí ẹ̀mí ẹ̀ dé àwọn kankan kan wà tó ṣe pé kò gbọdọ̀ ṣe yálà ó lè jẹ́jẹ́ àti sọ níjẹ̀jọ́ ó lè jẹ́jẹ́ kan kò gbọdọ̀ jẹ́ yóò ti máa jẹ́ lọ tẹ́lẹ̀ o àmọ́ nínú pẹ̀lú ọdún tó ní àtijọ́ tí wọ́n bí àtòṣù náà wọn ò jọjọ́ rẹ̀. ẹ wá dákun bí tẹ ẹ dé kó lè jáwé èèyàn nulẹ̀ ebi tẹ ẹ sọ̀rọ̀ dé nìsín tábà orú ọmọjọ́ Monday nìsín orú ọmọjọ́ Monday nìsín káwá wo oṣù tá a wà yìí pé oṣù parí ọdún ni ǹjẹ́ bó ṣe sọ pé irú oúnjẹ kan wà tí kò ní jẹ yẹn ǹjẹ́ irú àwọn oúnjẹ kan wà tọmọjọ́ Monday gbọ́dọ̀ sá fún níparí ọdún báyìí tí kò fi ní jẹ́ ìpalára fún. ẹ ṣeun olóòtú ṣé ẹ rí àwọn oúnjẹ tí ní tásán parẹ́ yìí òun ló jẹ́ ó so mọ́ àyànmọ́ báwo ló so mọ́ àyànmọ́ gbà aṣọ ní ìjẹjọ pé ó rọrùn fún kálukú wa láti mọ̀ oúnjẹ tó jẹ tó ṣe pé ó ṣe é bákanbàkan yẹra fún tó bá ń tẹra mọ́ tó ń jẹ tó ń tẹra mọ́ tó ń jẹ ó ṣe ṣe kó wá mọ́ ẹ lára ó wá nígbà kan o kò dọ́gba fún àmọ́ nísìn òun ti ń jẹ èèwọ̀ ló ń jẹ ṣé rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bí wípé ọmọ Monday oúnjẹ kan wà tí wọ́n lè já afẹnupa níjẹ̀jọ pé ilá ò dáa fún àbí alákàn àwọn nǹkan tí ń yọ̀ tí ń ṣe torí fibrome tí ẹ̀jú
tí mo mú yàn àwọn ọmọ tó yẹ bá ti bí ní tó jẹ́ ìjọ Monday yẹn alákàn ló pàṣẹ fún tá a bá sì tún lọ sínú oṣù rẹ̀ náà á rí bẹ́ẹ̀ atẹ́gùn ló wá gbé gbogbo wọn ró nísìnyí kan nínú àyẹ̀mọ́ wọn tẹ́ ẹ bá wá tupọ̀ ẹ wà wò pé èwo ló gbé ṣé ilẹ̀ ló gbé dúró ní àbomi èwo ló sì kẹta wọn àmọ́jọ́ Monday atẹ́gùn ló pàṣẹ fún lẹ́ẹ̀fìrín ìrìn alákàn yìí sí yóò rí báyìí yóò lọ báyìí yóò rí báyìí yóò lọ báyìí bí ìgbésí ayé ọmọ ọjọ́ Monday ṣe rí nù bẹ́ẹ̀ bá ọdún ṣe gbà wá tún ṣe kó súnmọ́ àwọn tí ó tún ṣe wọ́n wá kọ bí ó ṣe gbà gbọ́dọ̀ ayé rẹ̀. nígbà tí n bá ṣàkíyèsí alákàn sọ̀rọ̀ nísìn ẹnì kan alákàn àmọ́ rẹ̀ gàtàgàtà nígbà tí gbèsè ayé èèyàn bá di pé ó jọta alákàn ọmọ ọjọ́ Monday àfi kó ya múra síra wọn tó ní nǹkan ó dá lónìí yóò sun ọ̀ lọ́la yóò wọlé ní yóò dá lọ́la yóò máa wá ṣe gàtàgàtà yóò bá sì mọ̀ ṣe ó bá lọ parí ẹ̀ sí gàtàgàtà yẹn. gbogbo ó di gàtàgàtà Ọlọ́run ní jẹ́ káyọ̀ wọ́n di gàtàgàtà ètò òde ayé ó rọrùn láti gbé fẹ́ni tó bá ní sùúrù ni o ó rọrùn láti gbé gbogbo wa náà láṣáájò àmọ́ yẹ ká mọ orúfẹ́ àjò tó yẹ ká ṣe ká má bàa jẹ̀bi lọ́wọ́ Ọlọ́run ẹ gbọ́ nítorí ẹ̀ ni pé tí ọdún bá ń lọ sópin báyìí tọ́dún oṣù méjìlá bá ti ń pé àwọn ìgbésẹ̀ kan wà tọ́jú ara kan wà tó yẹ kéèyàn tọ́jú yálà nínú ìwẹ̀ ni yálà nínú oògùn lílò kan ni ẹ̀rí pọ́dún igan nígbà tí ń lọ sópin olóòtú ẹ̀rí pé gbóná pọ̀ nù ẹ̀ torí àwọn ẹ̀mí kan sílẹ̀kùn fáwọn ẹ̀mí kan tó ṣe pé kì í ṣàwọn olóyè kó mọ darí oṣù yìí àmọ́ àwọn ẹ̀dá ga ti sílẹ̀kùn fún wọn lótú torí a fẹ́ lo ayé torí pé a fẹ́ lólé ayé káṣọ títọ́ fúnra wa a sílẹ̀kùn fún wọn nípa àṣírí nípa agbo a ti sílẹ̀kùn fáwọn ẹ̀mí kan tó ṣe pé kálukú wọn fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ wọn padà ẹ rí i pé tó bá dásìkò kan àwọn olóṣà wọn làwọn yí ọdún po kí ni jọ́dún yípo fòṣà ni wípé gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n ti jẹ́ fòṣà wọn pé tó bá bá mi ṣiṣẹ́ yìí o màá fún ẹ lẹ́ran tó bá bá mi ṣiṣẹ́ yìí o màá fún ẹ lọ́tí òun ni wọ́n jókòó ni wọ́n ra gbogbo nǹkan ẹgbẹ́ iṣẹ́ tó bá mi ṣe ní ọdún yìí o ọtí rẹ̀ rí o ẹ rí i pé ọdún kan ò ní yípo káwọn tí wà ní òṣà kan mọ́ ìyí ọdún wọn po wọ́n yọ ọdún wọn po wọ́n mú èyí tó fẹ́ jẹ pẹ́pẹ́ yẹn wọ́n mú fún èyí tó fẹ́ jẹ tù èyí tó fẹ́ jẹ ẹran àgbò èyí tó fẹ́ jẹ ẹlẹ́dẹ̀ wọ́n mú fún ẹ sọ fún mi àwọn tá a sa ògùn kọ́. àwọn pásítọ̀ náà máa yí tiwọn náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn àfáà náà máa yí tiwọn náà po. àwọn táwa jẹ́ pé ògùn ni wọ́n sà fún wa ọṣẹ tó wù ẹ̀ wá lọ lọ́dún tó kọjá tó jẹ́ bí idán kí ni wọ́n ní kó o mọ̀ fi ṣe sàárà ẹran ni àbẹ́ èèyàn ọ̀dà àwọn ẹ̀mí tó fẹ́ wá gba sàárà ọ̀hún kọ́ tó wá rí fún un kí làwọn náà padà wá gbà ní fa accident ọdún bá ń lọ sópin ní fa àìsàn burúkú kẹ́jẹ̀ máa gbẹ lára àwọn ọmọ kí kálukú ṣe kí ni kó tún ìgbésí ayé ara rẹ̀ ṣe ká wá fi sùúrù sí ká bàa lè ṣọdúnmọ́dún ká má wàá bọ́jọ́ ọlọ́jọ́ lọ lótú ọ̀rọ̀ ni. òun náà lè ti ní àǹfààní tẹ̀ tí ń gbọ́ yìí tọ́rọ̀ bá ti dé ọ̀pọ̀lọ́ tó bá débi rù oníkàfọ́ ẹ rí nǹkan tí mo fẹ́ jẹ́ ká jọ mú náà ọ̀rọ̀ tí bàbá wa Àkàndé Ọmọdọ̀ba tí wọ́n ń gbé kalẹ̀ fún wa yìí náà ni pé báwo lèmi àti yín láṣẹ ṣe tí ààfin ní bọ́dún tá ààfin ní bọ́dún lọ tó jẹ́ pé bọ́dún bá ń dé àmọ́ àríra wa kí náà ni òun làwọn àlàyé tí wọ́n mú wá wípé ọdún December tó jẹ́ pé ìdààmú dààbò pọ̀ nínú ọdún náà fìtínà pọ̀ nínú ọdún náà àwọn wo ni wọ́n sábà kó sínú àjàgà àwọn fìtínà yìí wọ́n sọ ń pọ̀ wọn ọjọ́ Monday pé kí wọ́n múra síra wọn wọ́n sọ ń pọ̀ wọn ọjọ́ Monday kan múra síra wọn àtẹni tó bá bí nínú oṣù December ìpè kì í ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá Àkàndé Ọmọdọ̀ba ìbéèrè tí mo wá fẹ́ béèrè láti fi kásẹ̀ àwọn ètò wa ńlẹ̀ lónìí náà ni wípé tí a bá lọ tá a bá bọ̀ á rí wípé ọdún December yìí tá à ń wò yìí ọ̀pọ̀ wa nínú àwọn èèyàn náà ni ó jẹ́ pé a máa ń lò ó láti sọ pé èèyàn fi wá ìyípadà nínú ayé ẹ wá dákun ṣé December yẹn ló yẹ kí gbogbo wa máa wá láti fi wá ìyípadà ni àbí àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé ẹnikálukú lè wọ́n náà tí àbí àsìkò tí ẹnikálukú lè lò láti fi wá ìyípadà nínú ìgbésí ayé tiẹ̀ náà tí ò ní jẹ́ pé December tó bá December ìgbà ẹlẹ́rìí àwọn kírísítẹ́nì tí wọ́n kò nu ṣọ́ọ̀ṣì ẹ̀rọ àwọn mùsùlùmí wọ́n náà yan náfìlà
àwọn oní nǹkan ìbílẹ̀ àwọn náà ní pé àwọn ti késàrè kan wọ́n yọ ọdún ẹ ṣeun olóòtú. báwo lẹ̀ dá sí lè yí ọdún kó nígbèsí ayé. ṣe rí ọdún oṣù méjìlá oṣù méjìlá lóde ayé kò kì í ṣe inú December nìkan, kì í ṣe inú December. Tí December ó jẹ́ nǹkan àjọṣe ni gbogbo wa fi ṣe kí ni o la fi ojú sí lára. Ẹlòmíì ó lè jẹ́ ká sọ pé wọ́n bíyàn nínú December, ẹni sẹ́wọ̀n kó ti di inú December tí ń bọ̀ kó tó di pọ́pọ́ ọmọ ọdún kan, ẹni tá a bí nínú Janvier kó di inú Janvier tán kó tó pọ̀, bẹ́ẹ̀ ni ẹni tá a bí nínú oṣù kẹfà ọdún náà ó di inú oṣù kẹfà tí ń bọ̀ kó tó pé ọdún kan. Bẹ́ẹ̀ náà ni fáwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àjò ló àwọn tá à ń sọ kalẹ̀, torí àwọn àjò kan àwọn ni máa ń da ìparí ọdún rú. Àwọn àjò tẹ́ ṣe tó ṣe pé oṣù kẹfà ni wọ́n sọ pé òun fẹ́ jẹ́jẹ́ òun ò jẹ́, tọ́dún sì wá ń lọ sópin, gbogbo wọn ó pinnu pé àníṣe ká tún wọnú ọdún tuntun yìí sẹ́mi gbọ́dọ̀ gba ẹ̀san mi. À ń bẹ nínú ẹlòmíì tí wọ́n jẹ lówó nísì tó ṣe pé ọdún kan ni wọ́n dá fún un, ó rí pọ́dún yìí ti ń pe làbó oṣù mẹ́fà ti kọjá sẹ́yìn tó ní irọ́ mo gbọ́dọ̀ gbowó mi kó tó di pé àwọn ọdún ọdún tuntun mi nǹkan tí ń ṣe kálukú nǹkan tí ń bá wa jà nínú ẹ̀mí lẹ̀ pé ọdún tí ń lọ yìí ó jẹ́ nǹkan tí gbogbo wa fojú sí lára pé àníṣe ìgbésí ayé tí mo wà nínú ọdún yìí ń gbọ́dọ̀ gbé ìgbésí ayé yẹn di inú ọdún tí ń bọ̀. Ní mẹ́lòmíì kó sájàgà òde ayé, ẹlòmíì ṣe tiẹ̀ ó fi róríire, ẹlòmíì náà sì ṣe tiẹ̀ ó fi ṣe kíni ó fi dolórí ibú. Kí gbogbo wa ṣe kíni ká ṣe mẹ̀dọ̀, kí gbóore wa kó ba lè tó wa lọ́wọ́, kò dìgbà tá a feri gbọ́n rí tá a dún mọ́ra wọn kó tó di pé nǹkan tá a fẹ́ jẹ́ á jẹ. Ẹ̀gbọ́n olóòtú, ìtumọ̀ rẹ̀ òde ayé òun lè yẹn, sùúrù lọ̀rọ̀ òde ayé gbà kò gbà kánjú rárá. Ẹ̀yin tẹ́ náà fàní tẹ́ ń gbọ́ wa lálẹ́ tòní, wọ́n ní sùúrù lọ̀rọ̀ òde ayé gbà kò gbà kánjú. Bàbá wa Àkàndé ọmọdún àgbà wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ fún àwa tí a jẹ ẹ̀bùn lálẹ́ tòní, àyàn ọmọjọ́ Monday ọmọjọ́ lẹ́ndì ẹ̀yin lẹ ẹ̀jẹ̀bùn torí pé ẹ̀bùn tẹ́ ẹ jẹ náà ni wípé wọ́n ní jọ́jọ́ náà bá ti gbé ní kaláwo rẹ ni kéèyàn ò dúpẹ́ ni. Ẹ̀yin lẹ́wọ̀ àwọn bẹ́ẹ̀ ṣe wá lògbèsè ayé yìí tẹ̀ ní fi kọ́ ọwọ́ tẹ̀ ní kó sínú àjàgà báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ ẹ̀yin ọmọjọ́ Monday. Ẹ rí i pé látàsìkò yìí lọ títí December fi parí, ẹ̀yin ni bẹ́ẹ̀ ṣe mọ ṣọ́ra ẹ̀yin nìkan náà ni lẹ́mọ̀ nínú gbogbo ìgbésí ayé, inú ẹ jẹ, inú ẹ mu, inú aṣọ tẹ́ wọ̀, inú òrìn tẹ́ rìn, inú ibi tẹ́ lọ, inú òde tí wọ́n pè yín sí, báwo lẹ́ ṣe, inú kọ́ pè yín pé alágbọ́dá bá a parí ìjà, gbogbo ohun tẹ́yẹ̀ fi ń lò gbèsè ayé pátá, inú ọ̀rọ̀ sísọ, gbogbo ohun tẹ́yẹ̀ fi ń lò gbèsè ayé ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún yín tí òfin jẹ́ pé kí ló tẹ́ sọ yìí ìwọ ló dàrú ó sì náà wá túnṣe ni. Wọn náà sì má ní ẹkọ fẹ́ dàrú lótú wá pé ọ̀rọ̀ bá tún yí ipò mọ́yàn lọ́wọ́ ó di wàhálà lóríṣiríṣi ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọjọ́ Monday ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọjọ́ December tí wọ́n bí ní December ẹ̀yin náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. gbogbo ẹni tó bá ti bí nínú oṣù iṣẹ́ tó bí nínú oṣù ìjọ́kíjọ́ yóò bá òkan bí ẹni nínú oṣù yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ní bá wọn kọjú rẹ̀ wọlé àṣà bàbá Àkàndé ọmọdún àgbà kí ni mọ̀ràn tẹ́lẹ̀ fún wa. Ẹ ṣeun olóòtú, kò sí mọ̀ràn kan dá fúnra wa ju pé oṣù kan tó kù yìí tá a fi bọ́ sínú ìparí ọdún tí ń bọ̀ ó gba sùúrù ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wọ́n ní báyé bá ti já oníṣòro rẹ̀ ò sí o ni ò bá fi lọ wọ́n bọ̀ wọ́n ní ẹ̀mí ò láàrọ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣòde ayé lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà wa. Ọjọ́ méje ló gbáyé dúró gbogbo ẹnikẹ́ni yóò bá òkan bí nínú ọjọ́ méjèèje yìí tí oṣù méjìlá yìí ti ń lọ sópin yìí tó bá ti bá láyé kó ṣe kíni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí kálukú ṣe kíni kó yẹ ìfun ara rẹ̀ wò kí ni ìwọ ti ṣe sẹ́yìn. Bẹ́ẹ̀ ẹnìkan ló ṣe ẹ́ lóore ni tí o mọ̀ pé o ò lè dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ àní bó ṣe tó iṣẹ́ ìlè dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run pé lágbájá tó ṣe mí lóore mo fàdúrà fi ràn lọ́wọ́ mọ́ fi ibi só lóore o gbọ́ bó bá ní pé ẹnìkan kan ò rí wọn àní ibi tó wà ilẹ̀ rí ẹ̀ ṣé bí rí ilẹ̀ ló dúró sí atẹ́gùn tó sì ń fà símú yìí òun náà bá ẹ gbé ó sì ń jẹun lórí iná ó sì ń jẹun tí wọ́n ń sè lórí iná nítorí náà kí kálukú ṣe ní ká yáfi ara wa. Ẹni tó bá mọ̀ pé o lè sọ̀rọ̀ sí máa sọ̀rọ̀ sí inú ẹ̀mí torí ẹlòmíì wà tó bá lóun sọ̀rọ̀ sí ó lè dìjà ó lè ní kí ló dé tó sọ mọ́ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ àmọ́ máa sọ̀rọ̀ sí nínú ẹ̀mí tí túmọ̀ rẹ̀ jẹ́ wípé ká yá fi ara wa ká fira wálẹ̀ ká túra wálẹ̀ ẹ gbọ́ bó ṣe jẹ́ Ọlọ́run máa wà pẹ̀lú wa àníbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọdún ní lọ sópin yìí
bọ́dún yìí bá ṣe fẹ́ jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run gbogbo wa ọlọ́run ó fi yé wa ọlọ́run sì fún wa ní ìmọ̀ àtọgbọ́n àti òye tá a fi gbòde ayé tá a fi rí rọrùn. ẹ ṣeun gbogbo ẹ̀ tẹ́ bọ́ wa lálẹ́ pátápátá pẹ̀lú ògùn ọlọ́run ìjọ́ mẹ́jọ á tún pàdé á ní pàdé ayọ̀ ó dìgbà. tó a ní pàdé ayọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba gbogbo ẹ̀yin tí ẹ bá wa pé lórí ètò yìí látọ̀rí alájà wa Nusratu Modúpẹ́ Abdallah mo kì í bẹ́ẹ̀ náà ṣe ń kí wa lórí ètò inú mi dùn mo kì í ìyá wa pé ẹ ti ẹ̀ bá wa gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ mo kì í Ajá Nusratu Modúpẹ́ Abdallah mo kì í alàgbà Suleiman Alaka àfa Suleiman Alaka mo kì í ẹ kú gbádùn ètò wa ẹ bá ń kí gbogbo bí Alaka pátápátá látòrí ajá mi Riskatu Alaka àti gbogbo ẹbí Alaka látòkè délẹ̀ bá ń kí gbogbo wọn. Bákan náà alàgbà Bashiru Oseni kì í ẹ kú gbádùn ètò bẹ́ẹ̀ tí ń gbọ́ wa tí inú yín dùn tẹ́ kí wa làánà kì í láì gbàgbé alàgbà Afọlábí Ọláoyè mo kí ẹ̀yin náà ìpè ẹ kú gbádùn ètò wa alàgbà Afọlábí ẹ kú gbádùn ètò mo kí lálẹ́ tòní. Mo kí alàgbà Akin Lucas Akitayo ní ìlú Luxembourg bẹ́ẹ̀ ṣe gbádùn ètò wa lálẹ́ tòní inú mi dùn gbogbo ará Luxembourg nǹkan mẹ́wọ̀n ṣé kò sí ọdún báwo ni COVID-19 lọ́dọ̀ tí ń bẹ̀ ń ọlọ́run mọ̀ ṣàfàyọ wa mo kí alàgbà Akin Lucas Akitayo bákan náà mo kí alàgbà Bakari Ibrahim mo kí yín pé kú gbádùn ètò wa ní alẹ́ tòní dágbàgbé àfa mi Sheikh Muhammadu Kọ́ọ̀sìm mi mọ̀ bóyá Nàìjíríà lẹ wà ní ìṣọ̀bọ̀yẹ tí wá sí ìlú Togo ní Aplau ń bẹ̀rù náà tó bá jẹ́ pé Nàìjíríà lẹ bá wà ẹ bá kí gbogbo Nàìjíríà tẹ bá sì wá sí Togo láplau mo kí n lálẹ́ tòní Sheikh Muhammadu Kọ́ọ̀sìm bẹ́ẹ̀ tí kí wọ́n pé akálẹ̀ akó ètò làwọn náà ń gbádùn ní àsìkò yìí ẹ̀kú dédé àsìkò yìí bákan náà la kí ìyá wa Ajanahimatu ìyá Sùrájà ìyá Bushora ìyá Sekina mo kí ní alẹ́ tòní ẹ̀kú dédé àsìkò tí a wà yìí bákan náà àgbàgbé ìyáàfin gbọ́dà ó ti ní Mariam táwọn náà wọ́n lè ṣe kí wọ́n má gbádùn ètò wa akíní alẹ́ tòní bákan náà bá wà láti Muhammadu Rọ́bì Bìntìláyé akíní pé ẹkú gbádùn ètò wa lọ́tún lọ́sì akíní láì gbàgbé ìyáàfin Yẹmisí Àwùjọlá akí ẹ̀yìn náà ní alẹ́ tòní bákan náà ní akí alàgbà Aníkúnníkùn ọmọ ọ̀dọ̀ àgbà akíní pé ẹkú gbádùn ètò wa akíní ẹkú gbogbo gbà pẹ̀lú ètò wa láì gbàgbé Fáwọ́sátù Mọ̀rẹ́dẹ́kẹ́jì Yẹ̀kínì òkèyìn Àkànbí Abíọ́dún Yẹ̀kínì òkè ẹ̀yìn náà ní alẹ́ tòní pé ẹkú dédé àsìkò tí a wà yìí ǹjẹ́ gbogbo ẹ̀ tí ẹ bá gbé tó lálẹ́ tòní mo kì í oníyàn ṣe ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe àti gbogbo ẹ̀tẹ̀ náfààní tẹ̀ gbọ́ wa mo kì í ẹ̀yin tẹ̀ gbọ́ wa ní Republic Democratic of Congo mo kì í ní Kinshasa lọ́hùn mo kì í pẹ̀kú gbádùn ètò wa ní Republic of Ireland mo kì í ẹ̀kú gbádùn ètò wa ìlú Togo ní Lomé ní Sekansi ní Palimé ní Kara ní Kitao ní Bafilo mo kì í ní alẹ́ ètò ní ẹ̀kú gbádùn ètò wa bákan náà ẹ̀tẹ̀ gbọ́ wa ní United States of America ní Washington ní New York ní Texas ní Illinois gbogbo náà mo fàfàlà nínú fi kí ní ìlú Amẹ́ríkà lọ́hùn ẹ̀tẹ̀ gbọ́ wa ní Moscow ní Russia lọ́hùn mo kì í ẹ̀kú gbádùn ètò wa ní Burkina Faso ẹ̀tẹ̀ gbọ́ wa ní Wàgá ẹ̀tẹ̀ gbọ́ wa ní Bobodi-Lasso mo kì í lálẹ́ ètò ní bákan náà ẹ̀tẹ̀ gbọ́ wa ní France ẹ̀tẹ̀ gbọ́ wa ní Paris ẹ̀tẹ̀ gbọ́ wa ní Marseille ẹ̀tẹ̀ gbọ́ wa ní Nice gbogbo náà ni mo fi àǹfààní nínú fi kí nínú France lọ́hùn ẹ̀tẹ̀ gbọ́ wa ní Benin ẹ̀tẹ̀ gbọ́ wa ní Porto Novo ẹ̀tẹ̀ gbọ́ wa ní Sakete ẹ̀tẹ̀ gbọ́ wa ní Cotonou ẹ̀tẹ̀ gbọ́ wa ní Parakou mo kì í ní ìlú Benin lọ́hùn pẹ̀kú ètò yìí ẹ̀tẹ̀ gbọ́ wa ní Accra ẹ̀tẹ̀ gbọ́ wa ní Kumasi ẹ̀tẹ̀ gbọ́ wa ní Takoradi nílùú Ghana lọ́hùn gbogbo náà ni mo kí bákan náà ẹ̀tẹ̀ gbádùn ètò yìí nílùú Germany ti ẹ̀gbọ́ wa ní Munich ní Germany lọ́hùn ti ẹ̀gbọ́ wa ní Dortmund gbogbo ni mo kí nílùú Germany lọ́hùn ìyẹn ní Almain ẹ̀tẹ̀ gbọ́ wa ní Mali ẹ̀tẹ̀ gbọ́ wa ní Bamako mo kì í ẹ̀tẹ̀ gbọ́ wa ní Belgium ní Belgium mo kì í ní alẹ́ ètò ní bákan náà ẹ̀tẹ̀ gbọ́ wa ní Senegal ní Dakar mo kì í ìpè ẹ̀kú gbádùn ètò wa ẹ̀tẹ̀ gbọ́ wa ní gbogbo àgbáńlá ayé ẹ̀tẹ̀ gbọ́ wa ní Brazil ẹ̀tẹ̀ gbọ́ wa ní Japan àti ẹ̀tẹ̀ náà ẹ̀tẹ̀ gbọ́ wa ní Australia gbogbo náà ni mo fi àsìkò náà ni mo fi kí ní gbogbo yóò ti ẹ̀tẹ̀ gbọ́ wa àti Luxembourg àti ní Spain àti ní Portugal gbogbo náà ni mo kí bí ẹ̀kú gbádùn ètò yìí ní alẹ́ ètò ní èmi náà ni mo yín àbúrò yín Ambassador Alhaji Ọlátúndé Àkàndé tí ó fẹ́ bá bí Ọlọ́run sí Àkàndé ẹ̀dá àti kábíyèsí Elédùmarè mo náà kàn máa pè mí lọ́kùnrin ẹlẹ́mí àti pè mí lóbìnrin àtẹ̀tẹ̀ pọ́kùnrin àtẹ̀tẹ̀ pọ́bìnrin ìṣàyọ̀pá ètò àfipọ̀ lọ́wọ́ bàbá lọ́ba àdìtúnú ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹ̀lẹ́sà bẹ̀ náà àlọ́lẹ̀ tó láṣẹ Elédùmarè tó bá tún dijọ́ ìmọ̀jọ́ rẹ̀ àti padà wá sórí àkọ́tù ètò láṣẹ ọba mi òkè èmi nìkan náà kọ́ ni mo wá sórí ètò yìí àwọn tẹ̀kùnìsẹ́ mi tí wọ́n bá mi gbé sókè tí wọ́n bá mi gbé sílẹ̀ ní gbádùn ètò yìí òun náà ni Monsieur Amos òun náà lẹ́ ń wò Monsieur Amos òun lẹ́ ń wò ní òkè lọ́hùn tí àwọn bá mi gbé sókè tàbí gbádùn ètò yìí láì gbàgbé Monsieur Avitom òkè Monsieur Avitom ní alẹ́ tòní DJ Monsieur Jack
kí àwọn náà ní alẹ́ ètò ní àlè rọ́jọ́ mùsùlùmí àtùmọ̀ dágbére fúnra wa kò lóògùn ọlọ́wọ́n wa láṣẹ Elédùmarè tó bá ti jọ ajé tó ń bọ̀ àtùmọ̀ náà fà láti pàdé lórí ètò yìí láṣẹ Elédùmarè ambassador láti délé elétí ọ̀fẹ́ Àkànní lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ìmọ̀ àfilẹ̀ dágbére fún mi pé ó dìgbà lálẹ́ ètò ní ire ooo.